is my father, Professor Samuel Bamidele Jayesimi, the first professor in computer science ni Nigeria ta wa yi ni first professor. Gbogbo enita case tó ṣì wà ní court àti rí pé up to date case yẹn ṣì wà ní court. Lawyer daddy Jayesimi bàbá tàwa tẹ́ di bargain pẹ̀lú ẹ̀. Tí lawyer sọ pé daddy ti fóun ní 5 acres òun dẹ̀ ti sí òkú ọmọ òun sórí 5 acres. Tọ́ ẹ̀yin èèyàn apá kejì wàhálà tí àwọn ìdílé Dúpẹ́ Jàyèsímì tí wọ́n ń bá fà lórí interview tí ó lọ ṣe. Apá kejì wàhálà náà òun lè fẹ́ wò báyìí. Máa fún yín láǹfààní láti wo fídíò náà báyìí ó ti yá. Why my father chose her? Ẹ fẹ́ gbọ́ story. Wọ́n ní tọmọdé ò bá bá ìtàn á bá àrọ́bá, àwa bá àrọ́bá, mọ̀ bó ṣe ṣẹlẹ̀ ṣùgbọ́n á bá àrọ́bá. Her mother had her at her early stage. But because my father was already working that time, my father took her as his first daughter. And and gave her this Jayesimi name. Okay, be bearing my son name. Don't bear your father's name. Bó ṣe ń jẹ́ Jayesimi nìyẹn láti baby pé wọ́n bí wọn ní baby tí popsi mi ti take over. Popsi mi àti ìyàwó wọn first wife wọn tó take over wọn tó ń tọ́jú wọn ló ti fún wọn ní Jayesimi yẹn. Wọn ò jẹ́ kó jẹ́ orúkọ bàbá wọn torí wọn ò mọ bàbá wọn. Ṣùgbọ́n ìyá máa mọ ẹni tó fóun lóyún. So òun ló fi ń jẹ́ Dúpẹ́ Jayesimi. No, her mother was my father's junior sister. My own father is the first son. Our own mother is the second born, while another person is the third born. What are you saying? Wọ́n wá gbọ́rọ̀ the police station lọ́mọ ni àwọn máa bára àwọn lórúkọ jẹ́ ẹ̀yin lẹ lórúkọ mo ní tọ́lọ́ ń bá fún un ṣe. Nígbà táde máa sọ̀rọ̀ mi tó yẹ ká ti sọ̀rọ̀. Ẹ sọ pé àwọn ọmọ bàbá tó ní nǹkan yìí, àwọn bàbá tó ní property àwọn ọmọ Jayesimi àwa ọmọ Jayesimi gangan yìí pé wọn ò sí ní Nàìjíríà lẹ ṣe sin wọn ò wá òun lẹ ṣe sin wọn torí pé wọn ò wá òun lẹ ṣe kíni òun lẹ ṣe sin wọn àwa dẹ̀ wà Nàìjíríà ẹ kà wá kún ọmọ tí bàbá yẹn bí. Yes, so another person keeps property exactly. Ẹ wá ní 3 years after lọ ẹ̀ṣẹ̀ wá lẹ́ṣẹ̀ṣẹ̀ wá àwa yìí rí auntie níbẹ̀ ni she's my auntie tó rà nípa Aunty Dupe. She trained many of you now abi o please ni mo ṣe fẹ́ kí wọ́n gbé wọn padà sórí interview yẹn kí wọ́n mention àwọn ọmọ tí wọ́n trained àwọn ọmọ tẹ́ sọ pé train ẹ bá mi mention wọn jáde. Immediately we finish our secondary school hostel àwa ní Ọbàntà from Methodist Comprehensive ní high school ní Àgọ́wòye sí Ọbàntà ní àwa ibẹ̀ láti ṣetán ta fi wọ Molusi College. From Molusi College tí popsi mi ti train wa to Ajayi Crowther wọ́n láwọn train àwa. Ẹ wá rò bẹ́ẹ̀ lè bọ́ sórí social media kẹ́kọ̀ọ́ máa parọ́ jọ. Gbogbo wọn rí pé àwọn gan-an jẹ̀bi 3 years after tá ṣe burial wọ́n ṣe yọjú. 3 years after tó ti manage gbogbo property daddy ilé tó ń gbowó ilé tó ń gbowó rent tí wọ́n fi rán wa ní school tí wọ́n fún wa ní 1,000 naira rí. I'm saying it and I'm saying it again. 1,000 very good. She trained ọmọ àbúrò ìyá wọn méjì péré ni wọ́n lọ́wọ́ ìyá wọn méjì Aunty Dupe àti àbúrò wọn obìnrin. Àbúrò wọn yẹn ló bímọ sílẹ̀ bí ọmọ 5 sí 6 ni Aunty Dupe bá ń train. Wọ́n rí gbogbo owó bàbá tàwa lọ fi ń train ní ọmọ àbúrò títí wọn. I was there. Àwa ń bẹ̀ fún burial. She made as if it was her father. As if it was her own father. What are you saying? Ogun yìí náà ranjú mọ́ fà. Ogun la ranjú mọ́. Wọ́n wà láyé náà ogun yẹn mọ́. Tó máa. Mo mọ̀ pé àwọn ọmọ first wife ni wọ́n bá wí bí báyìí. Àwọn ọmọ first wife ni wọ́n bá wí bí báyìí. Pé ojú ni àwọn ọmọ ogun yẹn ni àwọn ọmọ first wife ń ranjú mọ́.
ẹ jọ̀ọ́ àwọn ọmọ first wife tó wà l'Amẹ́ríkà ṣáwọn ló ń ranjú mọ́ ogún Nàìjíríà àwọn ni wọ́n ranjú mọ́ ní Nàìjíríà ogún tẹ̀yìn fún ara yín ti tà ẹ ti ta mọ́tò ẹ ti ta everything ẹ ti ta gbogbo nǹkan tí bàbá yẹn ní tó farọ́ ọjọ́ ẹ̀kú jọ ẹ ti fẹ́ tà tán gbogbo ilẹ̀ almost 52 hectares of land ní Ilé-Ifẹ̀ 52 hectares of land hectares wọ́n ti tà fún church wọ́n tà fún school I still have the picture ọjọ́ tó ń sin dádì because gbogbo gbà yẹn àwa ní àṣẹ̀ṣẹ̀ wọ university ni àṣẹ̀ṣẹ̀ tán secondary school àwọ university àwa dàbí ọmọ tó fọwọ́ nù lára ẹ mọ̀ àwọn ẹ bá gbọ́ pé gbá mi jókòó sí ẹ lọ wá mi jókòó sí ẹ mọ̀ wọn ò jẹ́ káwọn èèyàn mọ̀ bẹ́ẹ̀ yẹn pé àwọn ọmọ bàbá kan ṣì wà láyé wọ́n kàn jẹ́ kó hàn sí gbogbo àwọn èèyàn níjọ́ pàtí yẹn pé àwọn gangan ni ọmọ tí bàbá yìí bí pé àwọn ọmọ tó kù wọn ò wá yes àwa lọmọ second wife tí bàbá mi tó bí tó fẹ́. agbèrè dáàdì lọ tì mọ́lé tó máa ní gba ogún mélòó ló fẹ́ sọ láwọn ìlú téèyàn ti rí sẹ́yìn fún àtọ̀ lọ́ndẹ̀ nìkan rí wọ́n gbà ẹ bá mi bí wọ́n gbogbo ẹ̀ náà ti tà tán. gbogbo ẹni tanita gbogbo ẹni tanita kéèsì tó ṣì wà ní court àti rí pé up to date kéèsì yẹn ṣì wà ní court lọ́ọ̀yà dádì wa lọ́ọ̀yà dádì Jáyésímí bàbá tàwa tẹ̀ ẹ́ di bargain pẹ̀lú ẹ̀ tí lọ́ọ̀yà sọ pé dádì ti fóun ní 5 acres òun dẹ̀ ti sin òkú ọmọ òun sórí 5 acres tẹ̀ ẹ́ di bargain pẹ̀lú wọn ẹ má jẹ́ kọ́rọ̀ yìí lọ fà ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yìí lọ fà jù báyìí lọ àwa náà máa ti gbọ́n a máa ti dàgbà yes kí n dàgbàdàgbàdàgbàdàgbà kí n kú sí káwọn fámìlì mi wá ní àwọn ọmọ mi ò lẹ́ẹ̀ta ẹ̀tù sí gbogbo kí ta ni mo torí ẹ̀ ń ṣe wàhálà ta ni mo torí ẹ̀ ń sáré kiri ta ni mo torí ẹ̀ ń sá síbi sásọ̀hún tí ò bá ń ṣe torí ọmọ bàbá wa kú tán ẹ wá sọ pé èyí ni ẹbí bàbá èyí ni ẹbí bàbá so therefore àwa tá jẹ́ ọmọ bàbá yìí ní entitled sí nǹkankan who does that bọ́lá ti ń ṣorú ẹ̀ exactly God is fighting the battle God is fighting the battle ẹ wá wo ọjọ́ alẹ́ yín àwa yìí àwa tó yẹ ká máa ṣùgbọ́n yín nì àwa tó yẹ ká máa ṣùgbọ́n yín nì èmi Bíọ́dún Adéolúwa àti Esther ló yẹ ká máa ṣùgbọ́n yín báyìí ká máa ṣùgbọ́n yín ká máa ṣùgbọ́n yín ká máa tọ́jú yín torí pé gbogbo owó bàbá tàwa tẹ́ ẹ fi tírèènì àwọn ọmọ àbúrò yín àwọn ọmọ tí mọ́mì yín bí àwọn àbúrò yín gbogbo tẹ́ fi tírèènì wọn gbogbo wọn dà lẹ́nìí gbogbo wọn sá fún yín ni gbogbo wọn sá fún yín pátápátá yányán ó yá. ti wálẹ̀ bàbá máa ń sọ kíní kan gbà tán wà láyé pé nǹkan mẹ́ta wọn ni kò má bá yàn jà jù má bá yàn jà lù properties má bá yàn jà lù owó tó bá wà láàrin wa tí yàn dẹ̀ fún ọkùnrin kan lẹ́wájọ́ ń jà jù. ṣùgbọ́n bàbá yìí tó sọ fún yín pé kẹ́ má bá yàn jà dù property this same bàbá gbogbo ogun bàbá yẹn gbogbo ogun bàbá yẹn ní ẹ̀yìn Dúpẹ́ Jáyésímí òun lẹ́yìn gbà ẹ máa fi nǹkan kan tọ́jú wa èmi yìí àtàwọn àbúrò mi a máa jẹ yín ní 1 naira a jẹ yín ní 1 naira o mi ti ẹ̀ mọ̀ bóyá Bíọ́dún ó ti rí nǹkan tó ń ṣẹlẹ̀ gan online a máa jẹ yín ní 1 naira a jẹ yín ní 5 kọ́bọ̀ ẹ wá bọ́s online tẹ bá fẹ́ kọ́ dáwó fún yín ẹ ní pé kọ́ fún yín lówó Bíọ́dún alpha owó fídíò tí àǹtí Dúpẹ́ ṣe lánàá ni orí God bless you ṣé o lọ wo ní YouTube gangan Bíọ́dún wọn kọ̀ tiẹ̀ ni gbàtẹ́mi kan ṣẹ̀ṣẹ̀ dé orí YouTube ni mo ti rí ibi tí wọ́n ti darú tí wọ́n ti mention wa siblings
tí wọ́n ti mention wa. àwọn ṣe siblings ẹ ṣé mi ní siblings ẹ. o understand nǹkan tí mo sọ gbogbo bí wọ́n ṣe tọ́jú yín gbogbo bí wọ́n ṣe fún ẹ tó sanwó school ẹ tó ṣe everything lówó dáàdì everything tó fi tọ́jú ẹ tó o padà mọ́ fún wọn lọ́jọ́ alẹ́ wọn. ẹ wo problem tí wọ́n ní ẹ jàre mi ní live life mi jàre tó kọ́ mi ò ṣe ọ̀rọ̀ àwọn ọlọ́mọ pẹ̀lú life wọn wọn ò ṣe sí mi àwọn tó ṣe sí àwọn ọmọ wọn àwọn ọmọ àbúrò wọn ló ń sọ pé kinní kan ọmọ àbúrò wọn èmi ń ṣọmọ ẹ̀gbọ́n mi ṣọmọ àbúrò wọn so gbogbo tó bá sọ wọn sọ sí. ẹ gbogbo property tẹ wá gbà ní báwo lẹ ṣe wá sí ṣe. ẹ wo. àbí property kọ́ ni wọ́n fi ń tọ́jú ara ẹ báyìí. property náà mo fi ń tọ́jú ara mi náà. ló fi fẹ́ yàwó ẹ ló fi ń tẹ́kì ẹ láìfẹ́ àbí bẹ́ẹ̀ kọ́. rádaràdà àbí rádaràdà rádaràdà àbí rádaràdà wọn ti mọ anything máa ṣe show fún wọn ti mọ kankan wàláì wọn ti mọ anything gbogbo ẹni níta kéèsì tó ṣì wà ní court àti rí pé up till date kéèsì yẹn ṣì wà ní court lọ́ọ̀yà dádì wa lọ́ọ̀yà dádì Jáyésímí bàbá tàwa tẹ̀ ẹ́ di bargain pẹ̀lú ẹ̀ tí lọ́ọ̀yà sọ pé dádì ti fóun ní 5 acres òun dẹ̀ ti sí òkú ọmọ òun sórí 5 acres tẹ̀ ẹ́ di bargain pẹ̀lú wọn ẹ má jẹ́ kọ́rọ̀ yìí lọ fà ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yìí lọ fà jù báyìí lọ àwa náà máa ti gbọ́n a máa ti dàgbà yes kí n dàgbàdàgbàdàgbàdàgbà kí n kú sí káwọn fámìlì mi wá ní àwọn ọmọ mi ò lẹ́tà ẹ̀tù sí gbogbo ta ni mo torí ẹ̀ ń ṣe wàhálà ta ni mo torí ẹ̀ ń sáré kiri ta ni mo torí ẹ̀ ń sá síbi sásọ̀hún tí ò bá ń ṣe torí ọmọ bàbá wa kú tán ẹ wá sọ pé èyí ni ẹbí bàbá so therefore àwa tá a jẹ́ ọmọ bàbá yìí àmì ẹ̀ńtàìtù sí nǹkankan who does that bọ́lá ti ṣorú ẹ̀. Exactly, God is fighting the battle. God is fighting the battle. Ẹ wá wo ọjọ́ alẹ́ yín àwa yìí àwa tó yẹ ká máa ṣùgbọ́n yín nì àwa tó yẹ ká máa ṣùgbọ́n yín nì èmi Bíọ́dún Adéolúwa àti Esther ló yẹ ká máa ṣùgbọ́n yín báyìí ká máa ṣùgbọ́n yín ká máa tọ́jú yín torí pé gbogbo owó bàbá tàwa tẹ́ ẹ fi tírèènì àwọn ọmọ àbúrò yín àwọn ọmọ tí mọ́mì yín bí àwọn àbúrò yín gbogbo tẹ́ fi tírèènì wọn gbogbo wọn dà lẹ́nu gbogbo wọn sá fún yín ni gbogbo wọn sá fún yín pátápátá yányán. ó yá. ti wálẹ̀ bàbá máa ń sọ kíní kan gbà tán wà láyé pé nǹkan mẹ́ta wọn ni kò má bá yàn jà jù má bá yàn jà ló properties má bá yàn jà ló owó tó wà láàrin wa tí yàn dẹ̀ fún ọkùnrin kan lẹ́wájọ́ ń jàdù. ṣùgbọ́n bàbá yìí tó sọ fún yín pé kẹ́ má bá yàn jà du property this same bàbá gbogbo ogun bàbá yẹn gbogbo ogun bàbá yẹn ní ẹ̀yìn Dúpẹ́ Jáyésímí òun lẹ́yìn gbà ẹ máa fi nǹkan kan tọ́jú wa èmi yìí àtàwọn àbúrò mi a máa jẹ yín ní 1 naira a jẹ yín ní 1 naira o mi tiẹ̀ mọ̀ bóyá Bíọ́dún ó ti rí nǹkan tó ń ṣẹlẹ̀ gan online a máa jẹ yín ní 1 naira a jẹ yín ní 5 kọ́bọ̀ ẹ wá bọ́s online tẹ bá fẹ́ kọ́ dáwó fún yín ẹ ní pé kọ́ fún yín lówó Bíọ́dún alpha wo fídíò tí àǹtí Dúpẹ́ ṣe lánàá ni orí God bless you ṣé o lọ wo ní YouTube gangan Bíọ́dún wọn kọ̀ tiẹ̀ ni gbàtẹ́mi kan ṣẹ̀ṣẹ̀ dé orí YouTube ni mo ti ríbi tí wọ́n ti darú tí wọ́n ti mention wa siblings tí wọ́n ti mention wa. understand nǹkan tí mo sọ gbogbo bí wọ́n ṣe tọ́jú yín